ẹ jẹ́ ká fínú dídùn ní Olúwa olóore. Àánú rẹ̀ ó wà títí ayé, òdodo dájúdájú ó nípa agbára rẹ̀ o. Ìmọ́lẹ̀ sáyé títún, àánú rẹ̀ ó wà títí ayé, òdodo dájúdájú ohun gbogbo wẹ́dá láyé. Ó máa bọ́ ẹ̀mí àti ẹ lọ́sẹ̀ yìí. Ó pèsè fún àìní wọn, ó máa bá gbogbo àìní wa pàdé. Ó lóun ó pèsè fún àìní wa gbogbo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ní ògbónú Kristi Jésù. Gbogbo tí ayé mi àti ẹ nílò lọ́sẹ̀ yìí, Ọlọ́run máa pèsè fún wa lórúkọ Jésù. Àánú rẹ̀ ó wà títí ayé, òdodo dájúdájú ẹ jẹ́ ká fínú dídùn ní Olúwa olóore. Àánú rẹ̀ ó wà títí ayé, òdodo dájúdájú. Àmín. Lọ́sẹ̀ yìí Ọlọ́run máa bá ẹ̀ní èmi àti ẹ gbogbo àìníwá pàdé. Bẹ́ẹ̀ ni ó máa ṣe ohun tuntun nínú ayé mi àti ẹ, sọpá mi. Gbogbo tá a bá dáwọ́lé lọ́sẹ̀ ó máa yọrí sí rere. Gbogbo tí a bá mórí lé ọ̀nà máa là fún wa. Gbogbo ojú tó bá rí wa wọ́n yọ́nú sí wa, wọ́n ṣàánú fún wa, wọ́n bùkún fún wa, wọ́n ràn wá lọ́wọ́. Ire mi àti ẹ kò ní di àpélé fẹ́lòmíràn. Gbogbo tọ́lọ́run ṣètò fún ayé mi àti ẹ lọ́sẹ̀ ó máa tẹ̀ wá lọ́wọ́ dandan. Má sọpá mi, ó máa tẹ̀ wá lọ́wọ́, kò ní ní ìdíwọ́, kò ní ní ìdènà, bẹ́ẹ̀ ni kò ní ní àtakò. A ò ní kàgbákò àwọn ọmọ aráyé. Orí èmi àti ẹ kò ní burú, orí àwọn ọkọ wa ní burú, orí àwọn ọmọ wa ní burú, orí àwọn ẹbí wa ní burú, orí wa ní gbàbọ̀dé. Àṣàsí àná sí èdè kò ní nípa lórí wa. Ibi ò ní ṣẹlẹ̀ sí èmi àti ẹ. Bó kí ó máa pa lọ́tún lósì ikú ò ní rí wa pa. Ó jáde kò wọlé mọ́, kò ní jẹ́ tèmi tè. A ò ní ṣe orí búkú àní kàgbákò. Àṣàsí àná sí ẹ̀ fún èdè kò ní nípa lórí wa. Lórúkọ Jésù. Ẹnikẹ́ni tó bá mórúkọ èmi àti ẹ lọ sí ibikíbi, ilé Yẹ̀míwò, ilé aláwọ̀, ilé onífá, pàdé òkùnkùn, wọ́n máa bá Jésù pàdé ńbẹ̀. Bẹ́ẹ̀ ni ará ọ̀run máa sán pa wọ́n ni. Ọ̀sẹ̀ ayọ̀ lọ́sẹ̀ yìí máa jẹ́ fèmí àti ẹ. A ó ṣe rere lórí ilẹ̀ alààyè lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ló máa rí, kò ní yí padà. Àmín.